You are welcome. We appreciate you. We appreciate you. We appreciate you. Thank you. Thank you so much. Bàbá mi àtàwọ̀dá ti súnmọ́ ní o. Bàbá mi àtàwọ̀dá ti dẹ́tò sí o. Wọ́n wà pé tí wọ́n dúró ti bàbá mi àtàwọ̀dá ní gbogbo ògbà. Bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Kó tó di pé wọ́n di Ààrẹ Ọ̀nà Kakanfò. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe é ṣe.
ìgbà tí wọ́n tún di Ààrẹ Ọ̀nà Kakanfò tán wọ́n ní bẹ́ẹ̀ làwọn ó máa ṣe kò sí ọdún kan tí a ṣe Ọ̀ṣun Òṣogbo wọ́n láwọn ọmọ wà bí ó sì mú ìlérí wọn ṣẹ Ọlọ́run wà ní ìpínlẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹkú àdúró tí bàbá mi Àtaọ́jà Ìbà Gani Abíọ́dún Ige Adams we appreciate you sir ẹ ṣeun Ọlọ́run ò ní fi ilẹ̀ I trust you sir Ọlọ́run ò ní fi ilẹ̀ nígbà kọ̀ọ̀kan Ọlọ́run máa wà pẹ̀lú yín gbogbo tẹ ẹ fẹ́ Olódùmarè ó máa bá yín fẹ́ gbogbo tẹ ẹ kọ̀ Olódùmarè ó máa bá yín kọ̀ torí ẹ fẹ́ràn Ọlọ́run lára àgọ́ Òṣogbo bí a ṣe dúró ti bàbá wa inú wa máa ń dùn ní sà inú wa máa ń dùn.
bàbá mi olúfọ́ ọ̀sùn ti bẹ ní ìfọ́nà àwọn náà sọ. bàbá kórè yèyé o. wọ́n ní lọ́dọ̀ bàbá wọn wà ní múlò àlẹ́jẹsà náà wọ́n ní ẹ̀sọ́ bí o wọ́n ní aṣọ fún ibẹ̀ ẹ kọ́ ọ̀rẹ́ yèyé Ọ̀ṣun o. bẹ́ẹ̀ ni wọ́n ní ìyá wa Olúfúnṣọ́ Amósò wọ́n láwọn náà sọ tiwọn nílé náà ẹ ṣe ìyá wa o àmọ́ ní bá o níbẹ̀ yìí. wọ́n ti ránṣẹ́ sí fáṣọ ọjà máa fún fáṣọ náà sí ọ̀dọ́ ni ìyá Amósò ti rí à. ìyá oníṣòwò wọ́n wà bí wọ́n bá bàbá wa ṣe o ẹ ṣàdúpẹ́ o ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹjọ́ tí ọ̀rọ̀ mc. akíyèyé orí yé o kábíyèsí adúpẹ́ fún bẹ́ẹ̀ ṣé bá wa ṣe bá ṣe ń tò táwa náà sì ń forí mẹ́yìn tí ìlú Òṣogbo tó ń gòkè sí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀fún wa lọ́kàn balẹ̀ láti ní nǹkan tá à ń ṣe adúpẹ́ pé Ọlọ́run bá a ṣe à ń ṣe bridge àtúkò ngada bridge gidi flyover Ọlọ́run bá wa ṣe ó ń tóbi ti mẹ́ta ní Òṣogbo Ọlọ́run bá wa ṣe. Bàbá mi kan sọ bí lẹ́yìn pé òun mọ̀ Òṣogbo ní tóbi tó báyìí wọn ló tóbi dábẹ́ òkúta lọ o wọn láwọn ò mọ̀ pé Òṣogbo ní tóbi tó báyìí ẹni mi wá lù láti sọ wípé lásìkò yìí Òṣogbo tóbi sí Òṣogbo ní ìbàjẹ́ o gbogbo àdúrà tó ti wáyé ló mú wa lórí o gbogbo ìkìlọ̀ tó kìlọ̀ kan náà á wò ó gbé èyí ìjà wá o ó gbé èyí ìjà bí o àwọn tó wá tọ́jú ìyá mi ìyá nígbẹ́ mo kí o bàbá Àkànní mo kí o sọ̀rọ̀ mo kí Olúfọ́n mo kí ọ̀rọ̀ bí o gbọ̀ wípé kábíyèsí tí ìlú kankan kò ẹ máa gbàdúrà fún wa Adémọ́lá Adélékè àásọ̀pọ̀lọpọ̀ ọdún kábíyèsí o. afẹ́ kí aṣojú gómìnà wọ́n sọ̀rọ̀ kó tó pẹ́ kó bẹ̀rẹ̀. Oore yeye o. Oore yeye Ọ̀ṣun. Oore yeye o. Oore yeye o. Ní orúkọ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun dókítà sẹ́nitọ́ Adémọ́lá Dásìkò Adélékè òun kí bàbá wa Àtaọ̀jà ti ìlú Òṣogbo pé bàbá ẹ ṣe ọdún ní ẹ ṣe ẹ̀mí o torí àwọn àgbà pọ̀ wọ́n ní ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ bì ọdọọdún la máa rí bá bàbá ó fi àkókò yìí kí bàbá wa ààrẹ gbogbo Nàìjíríà pátápátá Jagaban nìṣọ tí ó jẹ́ ọmọ Oòduà tọkàntọkàn àbí bẹ́ẹ̀ kọ́ ààrẹ mo ní bàbá wa mo ní ọmọ Oòduà tọkàntọkàn ni wọ́n mo kí gbogbo orí adé pátápátá tó wà níkàlẹ̀ mo kí gbogbo àwọn ológun àti òṣìṣẹ́ ìjọba tó wà níkàlẹ̀ pátápátá ààrẹ Gani Adams mo kí ẹ ṣe ẹkú àdúrótì ẹkú àfẹ̀yìntì bàbá wa màmá Níkẹ́ Lẹ́rìí mo kí yín o gbogbo olórí pátápátá àtọmọ ọba mo kí pátápátá lápapọ̀ àjọyọ̀ ọdún tọdún níta wá ṣe ní ti Ọ̀ṣun Òṣogbo òun ṣe àjòjì ṣe wà ṣùgbọ́n irú ayẹyẹ báyìí ó lè wáyé kó má kù díẹ̀díẹ̀ mo fẹ́ fi dá gbogbo wa lójú pé àti mò ń bọ̀ a rí àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó wà lójú ọ̀nà lágbára Ọlọ́run lágbára Olódùmarè ìjọba bójútó tí ọdún tó ń bọ̀ ló máa yàtọ̀ sílé torí ojú ọ̀nà tá a gbà débi ó kù díẹ̀ káàtó àfẹni tí ò bá rí lọ lónìí ní orúkọ
ìjọba láti gbọ́ àsọtẹ́lẹ̀ tí a sọ lórí ọ̀rọ̀ ìjọba àti Ọ̀ṣun Òṣogbo ẹ̀gbọ́n pé a bá ṣe ló bá dá gbogbo àwọn àjọ máa dàgbà ní ẹ̀ lórí ìwọ̀n tí a ní ọ̀pá tó sọ pé bí wọ́n ṣe ṣe ní Ọ̀ṣun Òṣogbo bí pé ó kù díẹ̀ káàdó ìjọba lẹ̀ ní ipa láti kó nípa ẹ̀ lágbára ọlọ́run àárọ̀ wá ṣe ó rí pé nǹkan tí kọmíṣánná sọ ó ta sí létí gbà tí. Ọba Gani ẹ ṣe o ẹ ṣe àdúgbò àmọ́ rí bá o. Màmá wa mọ̀ ní Olúfúnṣọ́ Ìbíkúnlé Amósùn. Tí mo bá dé màá ní orí màmá mi. Ṣùgbọ́n tí wọ́n sọ pé kí ni iṣẹ́ lóòótọ́ lórí màmá rẹ̀ yìí máa ń gbà jẹ́lé. Torí wọ́n bẹ̀rẹ̀ pé wọ́n bẹ̀rẹ̀. Màmá mi máa rẹ̀ ní ẹni sùúrù. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọmọbọ́lá Akínwùsì àwọn ni owó ń dìde yẹn. Ọba Gani Abíọ́dún Adams àwọn olóò ń dìde Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Ẹjẹ́ ká fún wọn ní ààyè kí wọ́n rá ààyè kọjá pé yẹn. Màmá mi Mọ̀rẹ̀mí Olúfúnṣọ́ Ìbíkúnlé Amósùn tí n bá délé tí n bá dé lórí yín wọ́n béèrè wípé kí ni màmá rẹ̀ fún ọ fún ìsìnkú tó kù jíṣẹ́. Ẹgbẹ́ rẹ̀ lè fọ́ sùn ẹjẹ́ ẹgbẹ́ rẹ̀ lè fọ́ sùn. Stella láti Ìbàdàn ló ń gbọ́dọ̀ Adéwùmí wọléwọlé. Stella ló bá ọmọ yẹn. Àwọn èèyàn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn ẹ̀jọ̀ ẹ̀sùn sẹ́yìn.
dá sí ẹ̀ ń jẹ̀rí àwọn ọ̀tá yín wọ́n máa léwu ní báyìí lọ́la àbálásèkù kí o ẹ̀ ń fò lókè ẹ̀ ní nílẹ̀ ẹ̀ ní nígbà òwò òwò máa ṣègbè fún yín o òwò máa ń ṣẹ́gun gbogbo àwọn ọ̀tá Òṣogbo òwò máa ń ṣẹ́gun wọn òwò lọ́tùlọ́tù náà máa wọ̀ lóṣogbo lásìkò yìí ẹ̀mí ni ó mú tààrà lé o ẹ̀ bẹ̀sẹ̀ jáde ẹ̀ ní kọ́nà bí ètò lápá òrùngbà rẹ̀ àmọ́ láti kọ́ máa ṣe máa ṣe o. Ogun òní wà lóṣogbo àbájú. ẹ kó do yeye Ọ̀ṣun ẹ̀yin. àwọn ìyálọ́jà àwọn ẹni ó kàn báyìí táwọn bàbá Olúọdẹ bá ti kúrò mbẹ̀. gbogbo àwọn ìyálọ́jà Òṣogbo ló ń kí yín ẹ káàbọ̀ sílé. àwọn bàbá lọ́jà náà wà bí mo ti pè yín náà lẹ́ẹ̀kan mo ti kí yín lẹ́ẹ̀kan. táwọn ìyá àwọn ìyálọ́jà tí wọ́n bá ti ṣe tán àwọn ọmọ lọ́sù wọ́n ti súnmọ́ bí yìí lẹ́yìn náà kí àwọn bàbá lọ́jà ó tẹ̀lé wọn. ṣé mo wá ṣe wo. àwọn kábíyèsí kì í wọlé ẹ ṣé o ẹ ṣé o. àwọn agbófinró dà ẹ dákun àárín yìí ẹ dákun ẹ sún sẹ́yìn ẹ dákun ẹ sún sẹ́yìn àwọn ìyá lọ́jà tó tọ̀ báyìí. báwo ni wọ́n ti gbà bẹ̀tẹ́lẹ̀ ẹ dákun ẹ̀yin bàbá lọ́jà ó yọ ẹ dákun ẹ fún wọn láàyè àwọn ọlọ́dẹ tá a ní kí wọ́n nà wọ́n kó bí owó tiẹ̀ náà. ẹ wá lè jí òkè lásán sẹ́ta ní ẹsẹ̀ ẹ̀ṣẹ̀ látọ̀mídà ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ láàrin ìṣẹ́jú méjì. ọtí bàbá wa àtàwùjá ọba tìmù ọ̀nàmìkẹ̀kùn bàbá ẹ̀kẹ̀fọ́ olùkẹ́wọ́ kọ̀ọ̀kìnrin lábẹ́ ọlọ́wọ́ ọlọ́run ẹ̀yin là á mọ̀ bá àwa là á mọ̀ wá gbogbo àpapọ̀ ọmọ ní ọ̀gá tá a wá gbé ìsàlámù jáde wá sọ̀sọ̀ lọ́dún mi ọdún ìlú pé àádọ́ta ọdún tó ti jáde káì ó wá sí Ọ̀ṣun lónìí gbogbo àgbẹ̀tí ọ̀rọ̀ ọmọ bí Ọ̀ṣun Òṣogbo yóò sọ̀rọ̀ fún mi. Òṣàn lájọ bí yóò sọ̀rọ̀ fún ọ. Òṣogbo ò ní dàrú o. Lágbára ọlọ́run ọba lábẹ́ àṣà àwa àtàgbà ọ̀fọ̀ Òṣogbo náà. Ìlú òní bàjẹ́ o. Kábíyèsí o. Lágbèmí àbọ̀.
gbọ́ yẹ ọdún tó ní àwọn ti jáde lẹ́yìn ìyẹ̀ǹda lọ́wọ́ ayé ló kún fún jáde lọ́dún yìí ìṣòkè bálẹ̀ ló ṣògo ni gbíjáde lọ́dún ìlú ṣe lọ́wọ́ ìyá wọn babaláwo àgbàlawo ẹ̀yìn ìgbà tó gbàdé ta lọ́dún àtọ́jà agbọ́dọ̀ tó wá báyìí ó sì lọ́ máa wá lọ́dọọdún àṣẹ ọba fún ìyá oṣù àrùn pé ẹ̀sùn sẹ́yìn ẹ̀jọ̀ ẹ̀yẹ ọlọ́rọ̀ ẹ̀yẹ kẹ̀ wà bí ìdíwọ́ adìẹ ni. Lájọmi ẹran bàbá wa kábíyèsí ó ti rí bàbá sì ti rí màmá mi Márèmí Olúfúnṣọ́ Àmósò ṣé sàmọ́dún ìyá Òṣogbo àwọn náà ti rí ìyá wa ti rí. tí o bẹ́ẹ̀ fún wa ní ààyè àwọn ọmọ tó bá ṣe wo àṣeyí sàmọ́dún àṣàmọ́dún ṣe bàbá wa ní kẹ́ ẹ̀gbọ́n rẹ̀ yẹ̀yẹ́ o. àwọn ọlọ́mọ lọ́sùn wọ́n ti súnmọ́ bí ọ̀yá ẹ̀fọ́ náà yè. àtàbíyá bàbá mi alága àbọ̀bọ̀ láyẹ̀wò yá kíákíá àwọn bàbá wọn láyẹ̀wò. Màǹgà tí wọ́n bá kú lóde ọba ìrìnàjò sí mi. Ẹgbẹ́ sì máa pẹ́ kó máa ẹ̀tọ́ lórí ọ̀pọ̀ yìí bá a máa bẹ̀ yìí. Bàbá ló kú lọ́wọ́ ni wọ́n bá rẹ̀ pé ní wọ́n ṣe wọ́n bọ́ ìyá àjà ní ṣe kó lómi sẹ́rẹ̀. Kò sì bá ṣe ṣe kó orí òkè tó. Ọjọ́ mi lójú yóò gbà títí lè lé ìlú orí òjì ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ yìí bá bẹ̀ yìí. Lágbá lólódùmarè. Lágbá lóògùn lọ́rùn ìṣọ́kọ̀ ọmọ ẹ̀ ti bẹ̀. Òògùn ọmọ ẹgbẹ̀ nígbà gbogbo ẹ̀jẹ̀ mu olúwo ni. Àmọ́ sábà lọ́wọ́ ẹgbẹ́ òkú ó dùn lọ. ẹ jẹ́ kí n dá àwọn aya jagun ló wọn ò fún ọ ní ìwé ìdánimọ̀ wọn kò lè yẹ ká sí náà ìmọ̀lẹ́tọ̀ wọn kí ẹ̀yin aya jagun onílọ́fẹ́ bọ́ta tẹ ìgbó ìṣẹ́jú kan. ìṣẹ́jú kan ó yá. Ọ̀dẹ́ kò bàjẹ́ o, méjèèjì làwọn mọ̀. Gẹ́gẹ́ bó ṣe wà fún gbogbo ẹ̀ ni wọ́n ti ṣètò ẹ̀ síbí ó ti wà nínú ìwé gẹ́gẹ́ bí bàbá mi kábíyèsí dìde báyìí o gbogbo kí n tá a bá tiẹ̀ fẹ́ ṣe bàbá mi kábíyèsí dìde bàbá mi ẹ̀ta gágá lọ ṣe é bí wọ́n ti ń ṣe é kó lè rí. Ẹ̀yin agbófinró ẹ dákun ẹ bá jẹ́ kí ààyè rẹ̀ yẹn ó mọ́. Fẹ̀sùn àgbáyé bàbá mi Àjáújà Olóṣogbo Òròkì bàbá mi Àjáújà Ọ̀nìnì tó nílùú